also I love is that you taught me how to be a prayer warrior, and you are also a prayer warrior. You are so beautiful looking, you are wonderful, you taught me how to do everything, and you never give up from anything you do. Thank you for being the best mommy ever. Thank you for bringing me to this world. I love you. Thank you for being the best mommy in this world. Oh, motivate our young nítorí irú ọjọ́ báyìí náà ni àti ìyá àtọmọ ẹ máa pẹ́ fúnra yín lágbára Ọlọ́run padà ọ̀ṣẹ́ iṣu ẹ máa jiná fún ẹjẹ ojú òwà ní tiẹ̀ láyà. I'm going to call the last person, the last but one of the Easter, to talk about Bisi, then we'll move straight to the next agenda. We will all spell destiny and destiny. Shall we? D E S T I N Y. Destiny.
ìwà rere tí ó wù ní gbogbo ayé ni wọ́n fi gbọ́ ẹ̀mí. Ayọ̀ ọmọ oníṣòro. Ayé ló yẹ kí màálù ó jẹ́. Òun lẹ́yìn jẹ́. Orin ẹni máa kọ fẹ́ fún òsì nínú oṣù tó wà. Torí pé ọ̀rọ̀ pọ̀ nínú ẹjọ́ ní olóyè ìwọ̀rọ̀ ní. Èmi yàtọ̀ sí wọ́n tó wọ́pọ̀ èmi ní alájọ sí kí àbáyé fẹ́. Ẹ̀ka lé ní máa fún oníjẹ́jọ́ láàrin o. Ìbára ó ṣe fi ń lọ adéwú. Ọkọ̀ wọn tó fi sórí àlọ́lá. Mo ní gbogbo ènìyàn oníwà tútù. Báyọ̀ nínú òwe. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV